Ẹ kú dédé àsìkò yìí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi. Eléyìí tí mo tún wá fún yín lọ́tẹ̀ yìí, ẹ wò ara ọ̀tọ̀ ni, ṣùgbọ́n ká tó máa tẹ̀síwájú, ẹ bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí láti máa jàǹfààní àwọn sinimá aládùn lóríṣiríṣi tí ó ń lọ lọ́wọ́. Lákọ̀ọ́kọ́, ẹ jẹ́ ká kí ọ̀gá Fẹ́mi Adébáyọ̀. Wọ́n ń ṣiṣẹ́ takuntakun, àwa náà sì ń gbádùn wọn. Eléyìí tí a fẹ́ sọ nínú fídíò yìí ni láti ṣe àyẹ̀wò sinimá méjì eléyìí tí ó ti ọwọ́ wọn jáde, èyí tí a mọ̀ sí Jagunjagun àti 7 Doors. Tí ẹ bá rántí nínú Jagunjagun, a ní Agẹmọ eléyìí tí ó jẹ́ ògbóǹtarìgì ológun tó jẹ́ wípé tí ogun bá dí, Agẹmọ yìí ni wọ́n máa pè tí ó sì lọ ṣẹ́gun. Eléyìí tó já sí pé kò sí ogun tí Agẹmọ jà tí kò ní borí nítorí pé ó jẹ́ ẹbọra tó sì jẹ́ àkàndá pẹ̀lú agbára tí ó ní. Tẹ́ ẹ bá tún wá wo 7 Doors, níbẹ̀ náà ni a tún ti ní Èsúsú. Èsúsú jẹ́ èèyàn kan tí ó lágbára púpọ̀. Òun kì í ṣe jagunjagun, ṣùgbọ́n pẹ̀lú agbára tí ó ní, kò sí ohun tí kò lè ṣe àfi èyí tí kò bá fẹ́ ṣe òun ló kù. Ẹ wá jẹ́ ká wo àwọn méjèèjì yìí bí wọ́n bá fi lè kojú ara wọn. Ta lẹ̀yin lérò pé yóò borí? Ẹ comment èyí tẹ́yin bá nífẹ̀ẹ́ sí nínú àwọn méjèèjì àti ẹni tí ẹ̀yin lérò pé yóò borí. Ó dìgbà.